أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك وارحم وترحم على حبيبنا وسيدنا وسفينا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. آمين. أيها المستمعون الكرام في كل مكان، أحييكم بالتحية المباركة، التحية أهل الجنة في الجنة. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لا تقنطون فإن الله منان. لا تقنطن فإن الله منان وإنه للورى عفو وغفران. فإنه للورى عفو وغفران. Àti Ọlọ́run. Alhamdulillah. Fa'alu lima yuridu. Ọba tó jẹ́ pé ń tọ́ bá wù ní ṣe. Látẹ̀kìtọ́nà fàínà àmàlànà fàínà lílíwàrá àfọwọ́ àgbògbò. Bó bá gbé èèyàn ga, òun ló gbé ga o. Masha Allah. Bó bá rẹ̀ èèyàn ńlẹ̀, òun ló rẹ̀ ńlẹ̀, ẹnìkan ò kápá akọ́rẹ̀ èèyàn ńlẹ̀. Masha Allah. Ẹni Ọlọ́run bá gbé ga tó bá wà lókè, òun ló gbé ga, ẹnìkan ò kápá kó gbé èèyàn ga, yóò kàn fi èèyàn ṣe sábàbí kó gbé ga. Látẹ̀kínà tó ń nà fàínà ńlá àmàlànà fàínà lílíwàrá àfọwọ́ àgbògbòránù. Ọlọ́run o, adúpẹ́ pé o gbé wa ga. Alhamdulillah. Ó ṣàánú wa. Alhamdulillah. Ó jẹ́ ká jọmọ lẹ́yìn Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Gbogbo àwọn èèyàn tó gbé ga láyé, à ń fọlá àkókò yìí bẹ̀ ọ́, má rẹ̀ wọ́n lẹ̀. Àmín. Gbogbo àwọn tó rẹ̀ ńlẹ̀, Ọlọ́run gbé wọn ga. Àmín ya Allah. Ọlọ́run afọlá àánú rẹ̀ á fi bẹ̀ ọ́, gbogbo ẹni tí ọ̀gá tá a fi ga Ọlọ́run jí ó ga. Àmín. Gbogbo ẹni tí ọ̀wá ga tí ó sọ yí pé bò ń tiwa, Ọlọ́run afàálẹ̀ Ọlọ́run. Masha Allah. Pàtàkì jùlọ àwọn àfáà wa, Ọlọ́run bá ṣàánú wa. Àmín. Àwọn òbí wa, Ọlọ́run bá ṣàánú wa. Àmín. Bàbá wa ìmáàmù àgbà Lọ́mọlọ́wọ́ yọ̀tọ̀. fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ṣéèkù. Ẹ bá wí bẹ́ẹ̀ sí. Ṣéèkù. Ẹ bá wí bẹ́ẹ̀ sí. Ṣéèkù. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun. Àmín. Ọlọ́run kó ṣàlékún àlàáfíà wọn. Àmín. Kó ṣàlékún borí fún wọn lérí gbogbo ọ̀tá. Àmín. Nítorí pé bàbá yìí,
ilẹ̀ ansọ́pta Ayakumullah. ẹ̀gbọ́ Ayakumullah. fansab bí máa sí ìta Allahu akbar. kò síbi tó lè ya ọ̀rọ̀ wọn sí Ayakumullah. o lè polú ọmọ Wallahi ó ṣe déédéé. fansab bí máa sí ìta ẹ̀gbọ́ Ayakumullah. bọ́ bá wọ̀ ọ́ o lè rí pé àgbáyé Bẹ́ẹ̀ni, Ayakumullah. àwọn náà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. bàbá ìmáàmù àgbà ni Masha Allah. Nílé Ògbómọ̀ṣọ́. olúwa tó ṣe bẹ́ẹ̀ tó sọ wípé bóun ti fẹ́ ṣe ògo fún wa l'Ógbómọ̀ṣọ́ ni Àwọn náà tó ló kù. bóun ti fẹ́ ṣàánú wa l'Ógbómọ̀ṣọ́ ni Masha Allah. òun ò ní fún wa lákòótọ́ bá nu èèyàn Alhamdulillah. àwọn èèyàn tó ti ọ̀rọ̀ wọn dá láti ìlú ìdá Amẹ́ríkà láti ìlú ìdé London Ní gbogbo ayé láti ìlú ìdé pátá. Saudi láti ìlú ìdé Dubai everywhere àwọn tí wọ́n máa gbọ́rọ̀ wọn káàkiri àgbáyé ìlọ́fẹ́ fún wa ní ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ìwọ́n lọ́ máa ṣe bẹ́ẹ̀. Látẹ̀kínà tó ń nà fàyínà láàmàdánù wàyínà òlìlúwàrá àgbòrò. Bàbá ìmáàmù àgbà ọlọ́mọ fara ní. Àmín. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Níbi mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀sán kò jí máa. Ojúmọ́. Ọlọ́run kò dé máa. Kò dé máa. Ó ní kò ní máa o. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Oṣù kò jí mọ́, ọlọ́ kò dé mọ́, ó ní kò ní mọ́. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run sọ yìí níbi Àmì mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run kò dé máa. Oṣù kò jí mọ́. Ó ní kò ní máa o. Ọlọ́run sọ yìí níbi Bàbá ìnáwó Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. Oṣù kò jí mọ́, ọlọ́ kò dé mọ́, orí kò rí mọ́. Ọlọ́run sọ yìí níbi mẹ́tẹ̀ẹ̀ta. bàbá wa àgbà Ayakumullah. ọba rẹ̀ Ayakumullah. ọba àlùbáríkà Alhamdulillah. wọ́n ní Ọ̀ṣọ́ gbogbo Ògbómọ̀ṣọ́. as-sultan filullahi fil ardi Ayakumullah. yawi ilayhi kullu maslumi. Afisakumullah wa rahakum. bàbá wa ọba Gandhi Afisakumullah. Ọlọ́mọba alẹ́. sọ̀hún gbogbo olè Ògbómọ̀ṣọ́ pé kábíyèsí bàbá. Kábíyèsí o. bí bàbá bá gbọ́tọ̀ tán tí wọ́n gbọ́tọ̀ sí Ayakumullah. bí wọ́n bá ń wá sọ̀rọ̀ Ayakumullah. ẹlòmíì rò yí pé ẹ̀yin alábòsí ni wọ́n tò sí wọ́n àtọ̀ sẹ́yìn alábòsí. Ẹlẹ́kọ̀ọ́ ń kẹ́kọ̀ọ́ lára wọn ni. bàbá ń ṣe ntọ́lọ̀hún rán wọn Wallahi. látara pé ntọ́lọ̀hún tẹ̀ wọ́n sí Bẹ́ẹ̀ni. kálábòsí ó rò pé ọ̀dọ̀ àwọn ni wọ́n tẹ̀ sí. Tí wọ́n tẹ̀sí. Masha Allah. Ayakumullah. bàbá wa yẹ Allahu Akbar. èmi ò sí lẹ́yìn alábòsí. Allahu Akbar. ètò wọn wí ni pé as-sultan filullahi fil ardi. Ayakumullah. Bògì àwọn ọlọ́run ni wọ́n. ọba bògì ọlọ́run ni wọ́n lérí ilẹ̀. Wallahi. Wáyé ń sá sí. Yawi ilayhi kullu maslumi. Ayakumullah. gbogbo àwọn alábòsí yányá gbogbo àwọn tí wọ́n wá ṣàbòsí síhùn Ẹbẹ̀ yẹn jẹ. àwọn ọba ni wọ́n á sádi. Ayakumullah. Wọ́n àbá wọn kò yá lọ. bàbá imam Ayakumullah. wọ́n tó ń kí bàbá kábíyèsí pé bàbá ẹ̀yin náà ni Ọ̀sẹ́lómi. ẹ̀yin lọ́lọ́run fi tì wá láláàánú Wallahi. Wallahi. ẹ̀yin lọ́lọ́run rán sí wa Allahu Akbar kabira. ẹ̀yin ni onísábàbí ire nípa wa Masha Allah. bàbá ẹ̀ ní ṣìṣe Àmín. ẹ̀ ní ṣìjẹ Àmín. ẹ̀ ní ṣìmọ̀ Àmín. ọmọ yín la jẹ́ o Kábíyèsí.
Allahu Akbar. ọmọ èké ọ̀dẹ̀ lè má mẹ́kọ́ jẹ kọ́ mọ́ra lọ́wọ́ Bẹ́ẹ̀ni. Bàbá Gandhi. ẹ ṣàforíjì fún wa ẹ ṣàforíjì fún wa ọmọ ò lè dára délẹ̀ kó má ṣe bàbá ẹ ṣàforíjì fún wa kábíyèsí ẹ ṣàforíjì fún wa ọmọ ò lè dára délẹ̀ kó má ṣe bàbá. Bàbá ẹ̀pẹ̀ lọ́lá, ẹ̀pẹ̀ níyì, ẹ̀pẹ̀ lápọ̀lé. Àwọn tọ́lọ̀ ń fi ṣe Ansarul Islam ní gbogbo olè Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn aláǹsẹ̀ ẹ̀sìn. Ìdìde. Àwọn tí wọ́n tọ́lọ̀ ń lọ́wọ́. Wọ́n ní bówó ṣe tó ní ìkùntà láàfíà. Dábàlá ya ta ṣe. Allah. Darajatul mali aqallu min ad-daraja. Wa darajatul afiya a'la min ad-daraja. Allah wa rahakum sa. Ẹ gbọ́ báyìí. Allah. ودرجة أبنائه الصالح Allah. أهلا من العافية لا تكنطنا فإن الله منان فإنه للوراء عفو وغفران. Bàbá wo ìjìdé Hafizakumullah. ètò wa ga jù iná ní rídọ́lá Masha Allah, tó ga ju ogun ẹ̀ lọ. ó ga jù gbogbo ẹ̀ lọ. Allahu akbar kabira. Bàbá ọlọ́mpọ̀ yẹn lówó ẹ̀ńtà fún Islam Alhamdulillah. ẹ̀yin lọ́rọ̀ ẹ̀yin kárí. Allah. Masha Allah. 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 Kò sẹ́ni tí ò bẹ̀rẹ̀ bí Ẹ gbà wípé dáradà owó ó kéré ìtẹ́dá bá fi ṣe ní òjò tó Àyà tó. Masha Allah. Ẹ̀dẹ̀ nínú fún gbogbo àwọn àfa. Ẹ kú bàbá. Ọlọ́lọ́mọ yẹ gbogbo yẹ ẹni ẹran mọ́kà Allah. Ìrẹ́gún mọ́kà ní lọ́lọ́. ẹni ẹ̀kọ́kọ̀ fún Allahu Akbar. ẹni ẹ̀kọ́wó fún lóṣooṣù. Masha Allah. Bàbá ọlá yín ò ní parun. Kò ní parun. Ọlá yín ò ní parun. Kò ní parun. Ajá ò ní wọ́n gbúdọ̀ kọ́ rẹ̀ já pàjẹ́. Ìpá ọ̀tá ò ní ká bàbá. Ìpá ọ̀tá ò ní ká bàbá. Ajá ò lè sáwọ́ Kúdò kó rẹ̀ jà jẹ́, ìbá ọ̀tá ò ní ká bàbá. Ìbá ọ̀tá ò ní ká bàbá. Ajá ò ní sáwọ́ kúdò kó rẹ̀ jà. Ajá ò lè sáwọ́ Kúdò kó rẹ̀ jà bàjẹ́. Ìbá ọ̀tá ò ní ká bàbá. Ìbá ọ̀tá ò ní ká bàbá. Ajá ò ní sáwọ́ kúdò kó rẹ̀ jà bàjẹ́. bàbá ẹni ṣubú. Àmín. Ẹni tẹ́. Àmín. Ẹni tí. Àmín. Bàbá mi Sólà. Ayọ̀ adé. Ayọ̀ adé ṣeun. Albarka. Ìjọ Sólà ò tí ì dé. Lẹ́nu kankan ò tí ì máa Sólà. Allahu Akbar. Ẹni bàbá yìí ti kó Sólà Ògbómọ̀ṣọ́. Masha Allah. Allah. Ẹ wá lo òṣèlú yín. Aṣíwájú gbogbo. Bí òṣèlú àwọn sàhábà ní Muhammad. Gbogbo àbá àtọ́bá lóhun èso lóṣèlú. Irọ́ ni o. Ànábì. Sallallahu alaihi wasallam. Náà. Ìsìlámù ọ̀tá kú. Ìsìlámù tako. Bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ànábì Ayakumullah. ó sísá. Ayakumullah. Ó sísá. Sallallahu alaihi wasallam. Ó sísá. Ila adili wal ihsan. Sallallahu alaihi wasallam. Òṣèlú Ànábì. Ayakumullah. Ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú déédéé Wal ihsan. àti dáadáa. Ayadakumullahu bi nasrihi. Ìlọ́jẹ́ ká Ànábì ó kárí ayé. Sallallahu alaihi wasallam. Allahu Akbar. Gbogbo òṣèlú tí yẹn bá ṣe tó bá dàbí tiyín. Kílù rẹ̀ ó dáa, kílù rẹ̀ ó dùn, kílù rẹ̀ ó mọ́lẹ̀, kọ́lá láàfíà. Ayakumullah. Òṣèlú àlùbáríkà nù. Ọkọ̀ sí ànẹ́bì ni. Ọkọ̀ sí ànẹ́bì ni. Bàbá tó wá jẹ oyè ńláńlá Bẹ́ẹ̀ni. nílùú. Ayakumullah. Oyè Oyè ìsìláàmù tó lágbára jù. Alhamdulillah. Mo gbàgbé táìpù oyè. Aṣíwájú. Báyọ̀ wò
kọ́ yẹ yín tó yọ yẹ àwọn ọmọ yín jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀sìn lẹ́ ṣubú. Bàbá wa àgbà ṣe mọ̀ wípé eégún ńlá náà ní kányìn gbalẹ̀. Ìwọ̀n á bí gbogbo láti bí gbẹ̀yìn gbogbo ẹ̀. Báwọn náà gbogbo Ògbómọ̀ṣọ́. Áfíríkà ni gbogbo kíkí ńlẹ̀. Àwọn láti bí ni wọ́n lè tó táà ń ṣe yìí. Bàbá wa Allahu akbar kabira. Ayakumullah. Bàbá wa Balógun. Sakumullah. Allahu akbar kabira. Ẹ bàbá ẹ̀. Barika. Ẹ bá dákọ̀ bàbá ni. Bàbá olóòótọ́. Bàbá wa Balógun. Bàbá wa Sakariya. Asaki mina riya. Bàbá wa Balógun. Ayakumullah. Sakariya ètò máa rẹ̀ nìyẹn Asaki mina riya. Allahu akbar kabira. Bàbá olóòótọ́. Ayakumullah. Bàbá tí kórè ọmọ tí ò sùn wá sí. Masha Allah. Ètò mọ̀ ọmọ bàbá sí. Abisakumullah. Asédèkò. Masha Allah. Àtúwọ̀ kábíyá ti ń dáná rọ. Sọ́wọ́dí kúlí masjid. Bàbá yẹn ní jẹ́ bẹ́ẹ̀. Olódodo àgbà ni bàbá yẹn. Masha Allah. Bẹ́ẹ̀ bá sọ fún bàbá pé mò ń bọ̀ wá bá yín lé ní 10 tó o bá kọjá àṣẹ́jú kan. Tọ́ba yẹn lé ìṣẹ́jú kan. Bàbá ò ní dán lóhùn mọ́. Masha Allah. Tó o bá ní bàbá mo pè é sí program láago 10 Ayakumullah. ìlà bẹ̀rẹ̀ aago 10 kò ṣẹ́jú 10 ni bàbá ó débẹ̀. Masha Allah. Allahu akbar kabira. Wọ́n lóòótọ́. Bàbá yẹn ládéhùn púpọ̀. Bàbá yẹn lóòótọ́ púpọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà lọ́lọ́run gbé gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún. Masha Allah. Bẹ́ẹ̀ tí ń joyè nílé ọba ẹ̀ ń joyè Islam. Alhamdulillah. Jerry State. Ẹ̀ ń jẹ ní state. Ọlọ́run wa gbé gbogbo state ó gbé gbogbo federal lẹ́yìn lọ. Alhamdulillah. Orúkọ wọn wọ Bàbá State ẹ̀ to ẹ̀ Federal. parẹ́. Àmín. Ìdùnnú yóò ní dìbànújẹ́. Àmín. Àwa náà ní ìdùnnú yóò ní dìbànújẹ́. Àmín. Àwọn eégún Ògbómọ̀ṣọ́ la dà Masha kọ́. Allah. Bí yẹn bá lé eégún kan tó ń bẹ́ ń bì kan, àwọn eégún Ògbómọ̀ṣọ́ la dà Àwọn kọ́. òkè tó di Ògbómọ̀ṣọ́ mú. Àwọn òkè tó di Ògbómọ̀ṣọ́ mú. Masha Allah. Masha Allah. Àwọn èèyàn bàbá wa sọ̀hún nù. Ayakumullah. Àwọn èèyàn bàbá wa ìmáàmù nù. Ayakumullah. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Kò sí kúrò ju yín o. Lẹ́tọ̀ bá lò ó pẹ́. Ọlọ́run ní tì kò ní tì mú yín sọ́dọ̀ báyìí. Ẹ sì ló pẹ̀lú àlàáfíà. Àgbàdo ọlọ́run. Ọlá kọ̀ọ̀hánà àti ọlá máṣá aláhùn La quwwata illa billah. Wọ́n kí gbogbo láti bí àdìgì máa mọ̀rọ̀ àti Ní gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ní gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ayakumullah. Àwọn tó jẹ́ pé wọ́n sọ àwọn kankan nínú sẹ̀ríà pé máa làmìyá àrífà. وليس أن يكون فليس له أن يكون إماما راتبا. Bí ọba máa wọn kan náà nínú sẹ̀ríà. Bẹ́ẹ̀ni. ليس له أن يكون إماما راتبا. Ayakumullah. Kọ̀yẹ́ kọjẹ́ máa mọ táwọn èèyàn tó lẹ́yìn. Wọ́n à ní dé ládé aṣáájú. Pátẹ́ àrẹ̀ká kọ́ ni wọ́n fi jẹ̀ máa mú. Wọ́n à ní dé ládé jẹjẹrẹ wọn. Ẹ gbọ́, ọmọ púpọ̀ aláwọ̀ nìkan tí a fi jẹ̀ máa mú. Àbíbí ẹ jẹ́. Ọmọ bí wọ́n ti kí wọn òkú. Ọmọ bí wọ́n ti dájọ́ A máa dàrú ma lọ. nípa ọ̀rọ̀ ogún nínú Islam. Ọmọ bí wọ́n ti dájọ́, ọmọ bí wọ́n ti wẹ̀kú. Ṣé bó ti wọ́n ni wọ́n wẹ̀ ni? Àníbàdí tó gbé àti kọ̀bílì kò tó mọ bí wọ́n ti ń san. Kò tó máa kọ̀bìlì kọ̀ máa bàdé. Bẹ́ẹ̀ni. Àwọn kankan bẹ bí ìmáàmù ọba máa. Bẹ́ẹ̀ni. Lọ́ba ní máàmù nínú Islam. Kọ̀lẹ́tọ̀ àti jẹ̀ mọ́. Ọ̀lẹ́tọ̀. Masha Allah. Gbogbo ẹ̀ lọ́lọ́mù mọ àwọn ọ̀rọ̀ ti bí tìrú wa l'Ógbómọ̀ṣọ́ yìí. Gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn àfáà tó jiná lọ́wọ́ à ń bẹ̀. Látòrí àbáwọ̀ àgbà Àṣẹ́kì Musbauddin. Hajjamallahu wa yata. Bàbá ní Masifa. Masha Allah. Àwọn Bákíyà Salad. Àwọn ọmọ bàbá ìmáàmù àná. Sọ́kùnbọ̀. Tí wọ́n ṣẹ́kù tí wọ́n jọmọ àlùbáríkà níwájú wọn. Àwọn náà ni wọ́n wá ń jẹ́ olórí. Àṣẹ gbogbo bí orí bá wà. Bọ́lọ̀ ń bá bọ̀ wọn lálùbáríkà jọ lórí. Àṣẹ gbogbo ọmọ wọn náà ni ó dòdò. Gbogbo ọmọ wọn náà. Jìnnà tó ń bẹ̀. Fàyínà máa ń dánú. Wàhálà orí wa. Ọlọ́run má ba
àánú rẹ̀ tí ń bẹ lórí gbogbo láti bí jẹ́. Kó bá àánú rẹ̀ tí ń bẹ lórí gbogbo àbálẹ̀ yìí jẹ́. Kó sì bí àánú rẹ̀ wò wá. Ilé iṣẹ́ náà wá wà bẹ̀ yìí. Ẹ gbọ́ báyìí. Àmọ̀tẹ́kùn Oòduà. Ó kàn yẹn wíwo lẹ́nu. Alahahawal. Alahahawal. Isa sami'a bima yassir la ahwal. Afa. Yatakhaffa as-saghra wal kubra. Gbogbo ẹni tó bá gbọ́ wípé ẹ̀rù ń bọ̀. Eégún ń bọ̀. Ọwọ́ amọ́dà lọ́wọ́ ọ̀tún. Ó tún mú ọkọ̀ lọ́wọ́ òsì. Ẹ̀gbọ́n sí wọ́n sẹ́ máa pe ẹ̀yà. Eégún tó lọ́gbọ̀ sọ pé ẹ̀yà náà. Ní tó gbé lérí ti tó kéèyàn máa yà fún. Ìbẹ̀rù ọkọ̀ ló kọ̀ yẹn. Bí ẹ bá fèsì ọkọ̀ yẹn pẹ̀lú pé òun fẹ́ dáwó ìbínú Ọlọ́run bá. Àmọ̀tẹ́kùn Oòduà ò mú idà lọ. Kò sì mọ́kọ̀ lọ. Ọkọ̀ yẹn wíwo tayọ wípé kí èèyàn dáwó. Ó tó ní tí èèyàn gbọ́dọ̀ máa pálé. Ẹni wọ́n bá wá ronú wípé kí Àmọ̀tẹ́kùn Oòduà máa ga, òun náà máa ga ní. Ẹni bá ní kí ìdùnnú máa bá ilé iṣẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà, ìdùnnú máa bó òun náà. Ẹni bá ní kí ìbànújẹ́ wọnú ilé iṣẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà, yóò jẹ ìbànújẹ́ yóò tó bọ́ máa jẹ. Àmọ̀tẹ́kùn Oòduà ilé iṣẹ́ yóò ní parẹ́. Àmín. Ọ̀dà máa sá aláhùn náà. Lénìí, a fẹ́ jẹ́ ká mọ̀. Ẹni tí wọ́n ń pè lógo gbogbo èèyàn kí ò ní o. Allahu akbar kabira. Gbogbo èèyàn kí ó ní. Gbogbo èèyàn kí lógo. Ṣùgbọ́n ẹni tí ó lógo, ó dàbí ẹni tí wọ́n na igi pákó ẹyọ kan sórí afárá tá a lè rìn láàrin 10 minutes. Tí yóò fi máa rìn lórí ẹ̀. Tí yóò fi máa rìn lórí ẹ̀. Pákó ẹyọ kan ni wọ́n nà á bẹ̀. Ó kù bí èèyàn ó ti rìn láti bẹ̀rẹ̀ òkè odò ní tí èdè sàlẹ̀ odò. Tí ó sì ní dé odò. Láti bẹ̀rẹ̀ sàlẹ̀ odò. Tí èdókè odò padà. Èdókè odò padà. Allahu akbar kabira. Bọ́rọ̀ ògbó ti rí nìyẹn. Ìròyìn ológo nìyẹn. Ẹni ò ní gbà fúra. Ìròyìn ológo nìyẹn. Ẹni ò ní wá gbà fúra o. Ẹ gbọ́ báyìí. Kí ni ó tó débi ògo? Ibi tí ò dé ní ọkọ̀ dé. Ok, ibi tí ò lọ ní ọkọ̀ dé kó tó débi tí ń lọ. Yóò wá rò fún òun lóko. Subhanallah. Ṣùgbọ́n kí èèyàn kó tó débi ògo, eléni ni ọ̀pọ̀. Ọ̀tá ọ̀pọ̀. Àwọn ẹlẹ́gàn ọ̀pọ̀. Sórí gbogbo wọn tó ń wo wípé, orogún ọ̀yá mi, òun ló ṣe léni ní mi. Nígbà tí èsì ìyá mi láyé. Ẹni ò jẹ́ kí bàbá mi ọ̀rìn mi lọ sùkúù gíga, irú ìtọ́ràn àwọn ọmọ orogún ìyá mi. Kóbò rẹ̀ ó lè dé mi o. Kó lè débi ọ̀ ń lọ ní. Torí pé mo bá lọ sùkúù tí wọ́n táwọn ọmọ orogún ìyá rẹ̀ lọ. Ìwọ ni brain rẹ̀ ó ga jù. Ìwọ lọ́ọ́ máa mú number 1. Tó o bá tètè mú number 1 lákòókò wọn ó tètè pa. Ó ń lọ nígbìrì yẹn wọ́n ọ̀lẹ́ mọ̀. Bọ́ ọ bá wá wo àìdébi tó ń lọ yẹn. Tó o bá wo wípé aburú ni, aburú kọ́ o. Àṣà ìlú náà. Àwọn náà ti rí lẹ́bẹ̀ àgbẹ̀. Àbíkọ́ kúmọ̀ Rahman. Afárá ni ó pọ̀ débi oríire. Àdáwò ni o. Àdáwò ni wọ́n tẹ̀ láfárá mi. Oníyàn ọba sórí eré ìlú kan. Yóò kun afárá àdáwò níbẹ̀. Ẹni tí ọba sórí eré ìlú kan kò bá jẹ́ ní ọwọ́ níbẹ̀. Ọkọ̀ bànújẹ́ ni ó wọ̀. Ṣé yóò sì dá báyìí? Yóò máa wá wọ pé ìwọ Ọlọ́run wọ́n sá lọ ń lu inú o. Òun ò lè máa bá lọ báyìí. Òun sá lọ lú mi. Àṣẹ lọ pàdé ògbó. Àṣẹ lọ pàdé ògbó. Ọwọ́ máa bẹ́ẹ̀ farabalẹ̀ àfà. Ọmọ bẹ́ẹ̀ o. Ṣé ẹ máa pé torogún ìyá la wíwùn? Bẹ́ẹ̀ ni. Ẹlòmíì lẹ́gbọ̀n.
ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nígbà tó wà ní kékeré gbogbo ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ kò sí fún un. wọ́n sọ ọ́ dọ̀tà rẹ̀. àti ọmọ sọ orogún ìyá rẹ̀ ń dọ̀tà. ọlọ́run ló fún kọ́ ọmọ tètè kú ọ̀ láyé kúrò. kọ́ ọmọ tètè mú nàmbà wà jàwọn ọmọ rẹ̀ lọ́wọ́ tètè kọ́ ọba. wà á tètè dágbére fáyé. ẹni tí ìlọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tọ́lọ̀ ń kẹ́tọ́ sànú tí ó sànú ẹ̀. ó bá sànú rẹ̀ yóò nẹ́rẹ̀ gun kóun lòún sọ ọ́ dé yẹn. bẹ́ẹ̀ náà òsì fẹ́ jẹ́ ó nírè gún yẹn lórí ẹ. ọlọ́run sì fẹ́ sọ ọ́ dé yẹn látọwọ́ ẹni tí ò ní sèrè gún yẹn lórí. Allahu akbar kabira. ọwọ́ à ń bínú bọ̀dá láhùn bọ̀dá èsè yẹn rí. wọ́n sì ń sọ̀rọ̀ síta. má wo bẹ́ẹ̀. ìwọ máa fura síra rẹ bá ń pé ọmọ ológo ní ọ̀la. wá jára márùn àjò rẹ. ó dira. máa sọ fáwọn àbá ẹ máa bí mi náà dẹ́lọ́n. ó fẹ́ jẹ́ èèyàn. ó ti ọ̀rọ̀ rẹ wájú ọlọ́run múra. wọ́n fura nínú ìrìn àjò ayé ẹ. wọ́n wá fura nínú ìrìn àjò ayé ẹ. gbogbo ntí ọ̀yọ́ jẹ má jẹ. gbogbo ntí ọ̀yọ́ ọmọ má mú. ẹlòmíì wọ̀bìà ló fi gbogbo rẹ̀ jẹ́. Allahu akbar. láti bí jíjẹ. ẹ gbọ́ báyìí. ẹ̀yà dàkún lọ bẹ̀rẹ̀ sí. ẹlòmíì ó sì torí wípé kógo rẹ̀ ó lè tètè dé nítorí ipò tètè dé ó sì bó kọ bàbá dé ó bó kọ ìyá dé. ó sọ yá ìdàjẹ́. wọ́n wá bògo jẹ́ kógo tó dé. Masha Allah. Masha Allah. ẹ gbọ́ báyìí. sẹ́ẹ̀mà kógo tí ì dé. kógo tó dé là ń wí. kógo tó dé. ẹlòmíì wá ń bẹ. ìlú ní ọ wà. ìlú ní ọ wà. ó sì lè má sí ìlú tọ̀. làwọn kan bá sọ yé pé ẹni báyìí ilá àgbẹ̀ kẹ́lẹ́ yìí fún ẹ̀gbọ́n báyìí. àwọn èèyàn wọ́n máa wá jọ sọ́tún wọ́n máa jọ sósì wọ́n máa jọ sọ́tún wọ́n máa jọ sósì ó lè má sí ń bẹ̀. wọ́n máa wá pé òun ni ẹgbẹ́ fún ògbóǹgọ̀nù. òun ni ẹgbẹ́ fún ògbódénù. Allahu akbar kabira. Gbogbo bá wá dé. Ìsọ́ wá dé. Ọlá òde. Owó òde. Iyì òde. Ẹ̀gbọ́. Gbogbo bá wá dé. Gbogbo àwọn tó ṣe ọ ní gbogbo èdè. Kó o ló ṣe mọ̀ wí pọ́tà rẹ̀ kí wọ́n. Kó o ló ṣe ní rárá. Ọlọ́run ràn ọ́ lọ. Ó ṣe wọ́n ní onírànlọ́wọ́ kó o lè débi ògo rẹ̀. Èló ló jẹ́ wọ́n máa bẹ́ ọ lẹ́sẹ̀ kó gbẹ́ lẹ́sẹ̀ mọ́. Allahu akbar kabira. Tí wọ́n bá èló ló jẹ́ wọ́n máa fọ́ sẹ́yìn gbogbo fà sẹ́yìn. Kí wọ́n náà lè mọ̀ wípé ògo ẹ̀dá kò sí lọ́wọ́ ẹnìkan àfọwọ́ Ọlọ́run. ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ilá ilẹ̀ hamọ̀. Sẹ́yìn pé tọ́pìkì wa kí ògo tó dé. Kí ni ó ṣẹlẹ̀ sólógo? Kí ni ó ṣẹlẹ̀ sólógo? Gbogbo bá dé tán kí lológo ó ṣe. Allahu akbar kabira. Sẹ́yìn gbogbo dé tán. Ayyadakum Allah bi nasrihi. Ọwọ́ aka kíni. Ọmọ ológo òsì wá ní máa wo wí kò ní wo ọ̀tún. Kò ní wo sí, kò ní wo ẹ̀yìn má, kò ní flashback. Gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ má bàa bọ́. Wájú ẹ lọ́ọ́ máa wò. Olúwa láyé ń pé wò. Níbo ni mo ti ń bọ̀? Níbo ni mo dé? Ẹni tí ó wo èwo náà. Ta ló yẹ kọ́ ọmọ ológo ọjọ́? Tọ́. Nínú ànábì Ọlọ́run. Adámọ̀lọ́wọ́ yàtọ̀ sheik. Ẹ̀yin lẹ́ sàlàyé ẹ̀ fún wa. Ẹ gbọ́ báyìí. Ta ló yẹ kọ́ ọmọ ológo ọjọ́? Nínú àwọn ànábì Ọlọ́run. Lálẹ́ ànábì Yusuf. Allahu akbar kabira alayhi salam. Ẹ gbọ́. Ẹ wo kókò ànábì Yusuf tó dé. Ẹ wo tó bẹ̀rẹ̀ rí. Àwọn ọmọ ọba kẹ̀ ọmọ àyálé mẹ́wàá ni wọ́n. Ìyá tó bí Yusuf méjì náà ló bí fún bàbá mi. Ànábì Yakub. Ẹ gbọ́ báyìí. Ọwọ́ kúmọ́lá bẹ́ẹ̀. Àwọn àtọ̀hún ti wá rógo Yusuf. Àwọn ọmọ orogún ti rógo Yusuf. Ilé ìtàn àpọ̀. Kàkà kẹ́kùn má jẹ sèse. Ayà mi sàwádà ní sàwádà ní ọlọ́lẹ̀ ṣeré. Ọlọ́run ti ilẹ̀ ń wí o. A'udhu billahi minash shaitanir rajim. Kí ni wọ́n ṣe fún Yusuf kókó tó dé? Kí Yusuf ṣe ń gbògbó dé? A'udhu billahi
من الشيطان الرجيم ọ̀yá yẹ wọn yìí. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. ọ̀pọ̀ kí lójú Yusufu rí kó gbogbo ọlọ́run ní nígbà tó bó dé tán. ẹ gbọ́ àwọn ọmọ bàbá Yusufu àwọn ọmọ bàkan àyà rẹ̀ àbọ̀bàkan rẹ̀ ni wọ́n máa pẹ̀lú àwọn ọmọ bàkan rẹ̀ náà àwọn ọmọ bàkan rẹ̀ àkọ́rọ́mọkùnrin kiri àwọn wa ní innaka la anta Yusuf qala ana Yusuf wa sa إنك لأنت يوسف Torí o gbé dáadáa, qalu innaka la anta Yusuf. قالوا إنك لأنت يوسف Qala ana Yusuf wa ọ̀pọ̀lọpọ̀ ojú rẹ̀ a máa rí tọ̀. Wọ́n rọ̀ pọ̀ wọ́n kú láì lórí ogun ni. يوسف وَلِمَنَ اللَّهُ عَلَيْنَا وَمَا يَتَقِي وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أجر المحسنين. قد من الله علينا إنه ما يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. أكرمكم الكريم Ànábì Yusuf عليه السلام. number 1 nígbà tí ń bẹ nínú pé ọmọ tó fẹ́ jẹ́ láyé Ó náà dídá kò tí yé òun náà mà ṣùgbọ́n látara àlátọ́lá tọrọ fún bàbá ẹ̀ ó jẹ́ bàbá ọmọ agbẹ́ fún apẹ́ ọmọ yìí ọ̀gbọ́dọ̀ fún kékeré Ògo yìí ọ̀gbọ́dọ̀ wọ ọkùnrin tó kọ́. ògo ilé wa yìí ọ̀gbọ́dọ̀ wọ́ mi bàbá nìkan lọ́mà bàbá ti sọ fún Yusufu má sọ fẹ́ nìkan يك على إخوتك. má sọ fẹ́ nìkan tọrọ máa ń bí ọ̀sẹ̀lẹ̀ Ànábì Yusufu sì sọ fẹ́ nìkan أبقاكم الرحمن. ṣùgbọ́n ẹni dáadáa torí tí wọ́n ń ṣeun bí bàbá mi ń ṣe sí Yusufu báwọn ọba kan rẹ̀ rí حياكم الله. èyí òun náà lọ bá wọn nínú jẹ́ pé ó ṣe wá fẹ́ràn eléyìí jù wá Ojú lọ. ìfẹ́ sí pọ̀jà wa lọ. Kí ló dé? ẹ gbọ́ báyìí Ojú lẹ́bi náà. ẹ̀kọ́ táwọn òbí ó tún kọ́ nù Tọ̀. Gbogbo bímọ. gbogbo bímọ ibi ẹ̀ ti kẹ́kọ̀ọ́ nù. àwọn àfáà wọ́n rí na Tọ̀. àwọn kan bẹ tá a fún ní táwọn kan ò lè rí àfún wọn rí. حياكم الله. wọ́n wá pé ọmọ yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọ yìí ẹgbẹ́ ìdí ẹ̀ o أجدي. Rámáláyà ráhùn ni mo fi ṣe rú. ẹgbẹ́ ìdí ọmọ yìí o ọmọ yìí ò kó ńláńlá ni. حياكم الله. tó bá wá jẹ́ kí gbogbo àwọn ọmọ yòókù ọmọ Bóyá àwọn ẹ̀gbẹ́ àbáwọn àbúrò ẹ̀. wọ́n lè hàn lè mọ̀ o. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ débi tí ń lọ. sórí kan náà kọ́ láwọn ọjọ́ gbé wá. ìwọ máa ṣe kíní ńlá ṣe pamọ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bá nàbí Yakubu ṣe pamọ́. إنك لأنت يوسف Kọ́lá. قال أنا
lọ́kàn wọn pé kí wọ́n kàn báyìí. Àkànnà ẹja wọn pa ni. ok Àkànnà ẹ má jẹ́ apá. nígbà wọn ti jí àṣírí yẹn gbọ́ polówó ni Kíyẹn lo bàbá Àkànnà ẹ má rẹ̀. jẹ́ apá. tọ̀ Kíyẹn lo bàbá rẹ̀. wọ́n sì mọ̀ràn. Àkànnà kẹrẹ jẹ́ ká sí. tọ̀ Ẹ jẹ́ àjùṣe kàga. Allahu Akbar kabira. Èwo láwa ṣe ń bẹ̀? ìmọ̀ràn ta ni ó wọlé. Wọ́n lè tẹ́ wọ́n wípé ká jù kàga ìkọ́dà. dáa yọba gbogbo ẹ̀ Wọ́n à ní rórí pa. Wọ́n jù kàga. àyàdàkùn lọ. Wọ́n kọ́ wọ kàga pé ọ̀gá ló dé káriwo rẹ̀ ilé ló dé òrùn mi. Kéèyàn tó dé sàlẹ̀ ọyẹ kó. ọyọ Gbogbo tí wọ́n máa kà lọ́dà kó tó débẹ̀. Masha Allah. Kó tó dé sàlẹ̀. Wọ́n jù ànábì Yusuf kàga. Allahu Akbar kabira. Àwọn kan ní ànábì Yusuf lọ sàlásà ìyá ni. Ṣùgbọ́n kó tó débẹ̀ Ọlọ́run ní ká pàtó wá pàdé ẹ̀ lọ́nà. Allahu Akbar kabira. orí àpáta ló dúró lé. Ànábì Yusuf ń bẹ́ ń bẹ̀. Wọ́n lọ fún ní jíjẹ ń bẹ̀. Àwọn tí ọmọ. Wọ́n lọ fún ní mímu ń bẹ̀. Àwọn tí ọmọ. Allahu Akbar kabira. Wọ́n lọ fún ní gbogbo ẹ̀. Àwọn kátẹ̀ sọ wípé láyé tí mú àádà ìlà rọ́bàhù. Allahu Akbar kabira. Wọ́n ní kò jẹun fúnjọ́ mẹ́ta ọ̀hún. Ọlọ́run tó ní náà ní ń fún ní jíjẹ. Tẹ́bi ọ̀pá. Ní ń fún ní mímu tẹ́bi òfin pa. òun bí o sì gbẹ́. A máa lọ ọ̀gùn. Níbi à ń lọ kọ́hún á yá bẹ̀ wọn ni. Wọ́n wá jù ú kàga. tọ̀ Àwọn onírìn. onírìnàjò. Àwọn bá ń bọ̀. ee Ẹbí á mú mi. tọ̀ Ojú kàgánù, ojú bùgánù mi. ìgbà kàgà ó jù sómi. Ó ti jù omi ó rí fún wíwojú. ó wo ojú mi lọ ó yẹ kó gbé jáde lọ. Àṣà Nàbí Yusuf ló dì mọ́. Allahu Akbar kabira. Ẹ wo bọ́lá mú sí rìnrìn àjò ológo. ọlú. Innaka la'anta Yusufu. àwọn tí rìnrìn àjò bọ̀ àwọn gbá kànga sínú omi láti pọnmi jáde. Eléyìí wọ́n bá fà jáde. Yusuf bá rọ̀ mọ́ lọ́ba gbé jáde. Eléyìí ní òun ò ní ìdí ọmọ. àyẹ̀dàkùn lọ. Òun ò sì ní ìdí ẹrú. tọ̀ Wọ́n tà ní. títà ló wọ́n tà. Ọlọ́run ló owó yọ fún Wọ́n bá tà fún Azeez. Ọba Mẹ́sàrí Jọ́nà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àṣìṣì ní ẹ̀pẹ́ àwọn máa ń pa àwọn ọba wọn. Nígbà wọ́n tà fún un, lòun bá ní, kò sí ń tọ́ ṣẹlẹ̀. Ọlọ́run tó gbé àpọ́nlé Yusuf sọ́kà rẹ̀. bẹ́ẹ̀ ló jù fẹ́rẹ̀ sílẹ̀ mi. Ó tó sọ fún ìyàwó ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ àdélé tán. tọ̀ Owó pọ́nkú lọ́ra fa. bẹ́ẹ̀ ni Nígbà ó délé, ọba sọ fún ìyàwó ẹ̀ kékeré mo máa ṣe wà á. Kékeré mo máa ṣe wà á o. Bá a máa pọ́n màá yé lé o. àyè tó Ibi tí ó bá sùn, kọ́ máa jẹ́ special. àyè tó special. Oúnjẹ tí ó bá jẹ, kọ́ máa jẹ́ special. Allahu Akbar. Aṣọ tí ó bá wọ̀, kọ́ máa jẹ́ special. Allahu Akbar kabira. Innaka la'anta Yusufu. Qala. Qala lana látọ̀dọ̀ obìnrin Yusufu. látọ̀dọ̀ obìnrin àṣìṣì. Látọ̀dọ̀ obìnrin àṣìṣì. àyẹ̀dàkùn lọ bí náà sì rí. Látọ̀dọ̀ obìnrin àṣìṣì. Ọba tó rà. Eléyìí tó ń wo pé ẹwà rẹ o. Sùlẹ̀ akọ́ni agbókọ̀ ẹ̀. Ẹwà rẹ o. Sùlẹ̀ ha. Yóò débẹ̀ lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ yẹ tó wò. Ẹ̀sẹ̀ sì mọ̀ fáwọn ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí òní wọn kí ráyè. Wọ́n ráyè obìnrin wọn ò gbélé. Prógrámù lórí prógrámù. Prógrámù lórí prógrámù. Wàhálà lú. Bẹ́ẹ̀ni. Èyí wọn ráyè ńgbà wọn bẹ̀rẹ̀ tó wọlé ó ti rẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Wọ́n ní kí Yusuf bọ̀ wọn sí. Ó ní kó yí òun wò, kó yí òun wò lẹ́ẹ̀kan. Ọba ká wọn mọ́. Níbi Yusuf ń dé pé ẹ kó rí bẹ́ẹ̀. Gbọ́dọ̀ sí gbọ́dọ̀ Bàbá pọ̀ mi lé púpọ̀. Bàbá ṣe dáadáa fún mi púpọ̀. Lẹ́nu kan. Nínú pé ìnàkẹ́ ìdàkúnà Azim. Ètè àwọn obìnrin lágbára. Lágbára. Gbogbo ìjọ tó ti Yusuf rò.
Bàbá ọ̀tẹ́ ti gbọ́. Bàbá ọ̀tẹ́ ti gbọ́. Allah. Ẹnìkan tó ń jẹ́ lẹ́rìí lọ́dọ̀ ọmọ méje. Bẹ́ẹ̀ni. Ó tó sẹ̀rí Yusuf gbà. ìtẹ́. Kò sí ń bẹ̀ kò sí ń tọ́ fi tán lọ kó sí. Wọ́n ti Tó ń ti bẹ́ẹ̀. Ọba ọ̀gbọ́n ti gbọ́. Yusuf tún lọ sẹ́wọ̀n ọdún méjì. Ọlọ́wọ́. Àdébáwò ló bẹ. Àwọn máa rò fún wọn ní ẹgbẹ́ yóò dé ká. Òkú tí ó ẹ̀wọ̀n ìdí rẹ̀ ó gbóná. Ẹ̀wọ̀n Tọ́. ẹ̀lẹ́ Yusuf ti pàdé ògùn ẹ̀. Allah. Allah. Inú ẹ̀wọ̀n sẹ́. Ló ti pàdé ògùn ẹ̀. Àwa fún ní tí ẹ àfẹ́ nìkankan. Allahu akbar kabira. Nínú ẹ̀ Nípa kíyàn lálàá, tọ̀. ká sọ fún un pé bàlá ó tẹ̀rí ni. Ó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ó rí. Ó sì rí bẹ́ẹ̀. Yusuf Lójú ẹsẹ̀, àdébí Yusuf la fún. Allah akbar. Alayhi salam. Alayhi salam. Wọ́n á jẹ àwọn kan jẹ wọ́n lálàá nú ẹ̀wọ̀n lábá sọ pé wọ́n sì lálàá báyìí Yusuf ní yóò rí báyìí. Bẹ́ẹ̀ni. Ó ní yóò rí bẹ́ẹ̀ kẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Wọ́n bá tún kó àwọn ẹrú ọba wá sí ẹ̀wọ̀n. Làwọn náà bá ní nǹkan tó ń ṣe lẹ́sẹ̀ kan náà wọ́n kó wọn lọ lé. Bẹ́ẹ̀ni. Ṣéjú wọn ní aláìyé tí wọ́n rọ́ tí Yusufu Lọ́rọ́ fún lọ́rọ́ fún wọn tó sì ṣẹ. Ayakumullah. Ní a bá sọ fún ọba pé alátẹ̀lẹ̀ láyé kábíyèsí. Ọkùnrin kan bẹ lẹ́wọ̀n. Ọmọ dààmú kí mẹ́jọ. Tó bá rọ̀ aláfọyọ́ wà láyé yọ lágbára. Ẹ mọ̀ yóò pé àlá lọ́rọ́. Èdè tí bá ń ṣẹlẹ̀ ní ọ̀sọ̀. Àbíbi Yusufu bá wa. Wọ́n ní wọ́n lọ pé wọ́n sì pé wá. Lẹ́yìn ọdún méje. Àbíbi Yusufu wá dé. Lẹ́yìn ọdún méje. Ẹ̀dá kò lọ. Àbíbi Yusufu wá dé. Léyìí tèrè nì. Léyìí tèrè nì. Léyìí tèrè nì. Ọba sọ àlátọ́lá ọsọ fún Yusufu. Bẹ́ẹ̀ni. Yusufu wá ṣàlàyé pé bó ti rí. Adamallahu wa yàtọ̀ sí. Ẹgbẹ́ lára ìbóṣe lọ bọ̀ ní. Ẹ wo bí ògódé. Ibi ò bẹ́ẹ̀. Ẹ wo bí wàhálà ti ń bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀wọ̀n tó jò Tó tó pàdé ògo. Innaka la'anta Yusufu. Kọ́lá. Qala ana Yusufu wa asa. Ká má fàágùn. Orí ìgbà ìsinmi ọlápò. Masha Allah. Masha Allah. Àkọ́kọ́ ní ń tó. Bẹ́ẹ̀ni, ọjọ́ yìí lọ. Ànábì Yusuf wá ní òkè. Bàbá, ó ti rí nù. Báàlà tẹ́ ẹ láti lọ nìyẹn. Ọba wa wò pé màlélẹ́ yìí. Bí náà máa ṣe nìyí tẹ́ máa ṣe ní ó ti mọ̀ náà lójú ọba. Ọba wa ní òkè o. Adé ọba ti ń bẹ lórí ni mo gbé fún. Ẹ̀wù ọlá mo gbé fún ọ. Ọ̀dọ́ ní ń bọ́ sí lọ́rùn. Gbogbo ilé ọlá mo gbé lé ọlá. Innaka Adé Yusufu. Wọ́n padà pàdé ògbó ẹ̀. Wàhálà torí àti Wa asa. Bàbá yà káàkiri. Ànábì Yusuf wa dọ̀ba. Ó dá pàṣẹ. Ọ̀dọ̀lá. Ọ̀dà láṣẹ. Gbogbo olùtọ́ wa yí Yusuf po. Mọ̀sán látọ̀ dàbí tiẹ̀. Ṣé ìtọ́jọ́ tiẹ̀? Ok. Gbogbo ibi tí resources. Èdè wọn máa pè lálùmọ́nì. Àlùmọ́nì. Ibi tó sodo sí. Ilẹ̀ ibi Yusuf wà ní. Àfisọ́kùnlọ́. Ẹwà nú. Ọlọ́run wa fẹ́ kó bo ní ọ hàn. Wọ́n fẹ́ kó bo ní ọ yọ. Ọ̀dá wa dá gbogbo ayé. Ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ ọ̀dájá. Ọ̀dájá gbogbo gọ́ọ̀mẹ̀ntì yẹn. Gbogbo àwọn stéètì tó yí ẹ̀ka ọ̀dájá wọn. Ó dìde ká pé bí irú Nàìjíríà. Ọlọ́run nẹ́fọ̀ dáadáa wa Nàìjíríà. Àmín. Ká pé ẹnìkan control
irú bàbá Tinubu ni ọlọ́run kọjá mi wọ́n gùn. káwá pé ẹnìkan control bẹ́ẹ̀ ọlọ́run wa ní kí gbogbo òlú tí ní gbogbo òlú yòókù kí ọ̀dà wa dá gbogbo òlú yòókù. ìlú bí Yusuf wa control nìkan. kọ́ńtì yẹn nìkan. Nàìjíríà nìkan ní rọrùn gba àwọn yòókù ọ̀dà dáhùn. Allahu Akbar. ẹ lọ́dà ọ̀dà. Allahu Akbar kẹbíra. gbogbo òlú pátá. níbi Yusuf wa wà ní. ẹnìkan ló ń wá gbàdo lọ. ní ń wá rẹ̀ sí lọ. ní ń wé lùbọ́ lọ. ọlọ́mọ lágbára. Ìlérí Ọlọ́run. Gbogbo èèyàn wá ń wá oúnjẹ wá sílùú bí tí Yusuf wà. sẹ́ẹ̀mà pé ń tọ́kara kẹ́nẹ́kan yọkàrà ẹ̀dẹ̀ náà. bẹ́ẹ̀ ló yẹ tọ́kara àwò. Toro súnmọ́ra wọn ni. Oyè tó bá kara àwò nígbà wá kara Tó ẹ̀dẹ̀. súnmọ́ra wọn ni yọkàn. Nígbà kálukú ń wá níbi wọ́n jẹ wá. Yọkàn àwọn ọba kan Yusuf náà. Bẹ́ẹ̀ni. Bàbá wa ní òkè o. ìlú tá à ń gbogbo oúnjẹ wà yẹn. Ibi ẹ ló ń jẹ wà yìí. Jẹ wá lọ bẹ̀ lọ ráńjẹ tá a máa jẹ wá. bẹ́ẹ̀ ni ẹ má ti bí ọkọ àdúgbò kalẹ̀. Yakubu sì ti gbà fọ́lọ́run. ó gbà fọlọ́ nígbà tí ò rí Yusuf mọ́. Nígbà tí ní ẹkùn ọlọ́pàá. ẹni kò burú. kò sí yọnu. Kò sí ìyọnu Ọlọ́run náà ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló fọ ọlọ́gbàá. Wọ́n wá dé lónìí. Allahu Akbar. Wọ́n dá Yusufu mà. Yóò ti pẹ́. Wọ́n dá mà. Wọ́n mọ̀ kó wọn ní. Allahu Akbar kẹbíra. Wọ́n wá ra tí wọ́n rà tán. Yusufu wá yọjú lójú gíláàsì báyìí. Bóníyámínú àbúrò mi ni. Ọmọ ìyá mi. ọmọ ìyá mi rèé. Àwọn ẹ̀gbọ́n mi náà bọ̀dá Sàmúálì nìyẹn. Mo kí tàyérò nìyẹn. Wọ́n tàyé náà. àwọn náà ti rèé. ìdárè. Àwọn ọba kan mi ni. àwọn rèé. Ẹ gbọ́ báyìí. Ayakumullah. Bóníyámínú àbúrò mi tí àmì bí lé mi. Ọmọ ìyá mi náà tún nínú. Ilé mi. Allahu Akbar. Àkàmúgbà tí ò rí mọ́. Wọ́n wá wọn jà fún wọn tán. Tí wọ́n tó wá wọn tán. Yusufu wá pa àwọn tí wọ́n. Ọmọ ìyá mi lélẹ́yìí. Àwọn tí mo máa ròyìn wọn fún yín tẹ̀mọ̀. Àwọn ni gbogbo àwọn tó ń mẹ́wẹ̀ wá wọn. Àbúrò mi ló ṣe kọkànlá wọn. Àwa àdọ́gbọ̀n kan. wọ́n ní bò ní ká ṣe. Ẹ bá wọ́n náà. Allah. Àbúrò mi yìí á mú un lẹ̀. Ní tẹ̀lé wọn padà. Ṣèkọ́ ìyàtọ̀ ń fi wọn gbogbo kẹ́nẹ́ ni. gẹ́gẹ́ Ẹ̀jú sínú. Ti góòdì ti ti góòdì. góòdì ni ọmọ wò. Ayakumullah. Ẹ̀jú sínú ẹrù ẹ̀. Ẹrù tiẹ̀ ní ẹrù ẹ̀ ní ẹ̀sọ́ sí. Ìnákàlà Ọba ńlá. Ọba ńlá. Kọ́lá. Ọlọ́run tó ṣe dáadáa báwọn àbá alẹ́ kan sí. Ó ṣe dáadáa báwọn òbí tó bí wá. Àbátẹ́mà yìí. Wàláì. Wàláì. Àgbàkọ́lá wọn ni. Àgbàkọ́lá wọn ni. Ẹ gbọ́. Tó. Wọ́n kálukú bá di ẹrù lẹ́nu tán. Ayakumullah. Wọ́n ní ẹ̀dúró. Àrí kẹ́lẹ́tà fi wọn jà má. Àrímá. Wọ́n lè jalè. Wọ́n máa ń tù. ẹ wọ yẹn dúró. Àwọn débi ti bóyálé. Ibẹ̀ wọ́n ti kan ṣèpá. Tí wọ́n fẹ́ wọn kan. Àwọn tí wọ́n ti jẹ wọ́n sọ̀rọ̀ wọn ni ó lè náà lẹ́gbọ́n rẹ̀ jà. Ìkéjì ọmọ ìyá rẹ̀ ti rí nù. ẹgbẹ́ rẹ̀ gángan sá. Yóò láì rà kẹ́lí. Yusuf. Kọ́lá. Lẹ́nu kan náà. Ilé ẹni Yusuf bá mú àbúrò rẹ̀ náà lẹ̀. Àwọn tó ń gbẹ́rù wọn délé.
bàbá ní pé ní amẹ́dọ̀ ọjà lè lọ́hùn ó tó ti ṣẹlẹ̀. ẹ̀yin ọmọ yẹ pa mẹ́sẹ̀ ẹ lábẹ́ rún sọ́run. ẹ fẹ́ pa àwọn ni ẹ tó mú bó ní amẹ́dọ̀ náà lọ ẹgbẹ́ ẹ̀ lẹ́mọ́ lọ́jọ́ ní láàrin àtọ́lẹ́jì náà. ọmọ ìyá méjì wà nù lẹ́ẹ̀kan náà ẹ̀yin sì bàbá wa sunkún fá ọlọ́run á ní rẹ̀ yakú fọkànbalẹ̀ Jacob kan ń pè nù báyìí fọkànbalẹ̀ àánú ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ni iná bá ṣe wá òsì ní ní àsìkò bá sí àsìkò bá sí wá òsì ní ìlẹ̀lá gbogbo tí ń bà mí nú jẹ́ ìyẹ́ ọlọ́run ìwọ ni mo ra wọ́n sí o ọmọ mi kẹ́lẹ́ lọ́wọ́ orí ìkejì náà lọ́wọ́ orí o ìlẹ́nu méjì ẹ lọ o. Ànábì Yusuf wá ránṣẹ́ sí gbogbo ìdílé ó ránṣẹ́ sí bàbá mi náà Ayakumullah. nígbà ariwo ta Ayakumullah. ẹ wá sí bá wa débẹ̀ ṣe mọ̀ pé bọ́ bá rí bá àwọn gbogbo kálukú pé ẹ wá sí bá wa débẹ̀ ẹ bá wa bẹ ọba yìí ọlọ́mọ mẹ́sà ṣe má ṣe ìyàwó òtàgbàlagbà mẹ́yìn ńlá gbogbo wọn wá débẹ̀ Ànábì Yusuf náà débẹ̀ no bàbá Yusuf náà débẹ̀ Ànábì Yakub gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá wọ́n débẹ̀ wọ́n wá débẹ̀ wọ́n wá bẹ wọ́n bí Yusuf ti wá rí bàbá rẹ̀ ó ní ẹ máa bọ̀ Allahu Akbar. ẹ wá jókòó báyìí ẹ bá bọ̀ bàbá ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta àṣà kórìíra aláàkúwà kẹbíra títóbi ọlọ́run má pọ̀ ẹ wogó náà bàbá wa dùn Yusuf náà nì àìnáka Yusuf náà nì Bàbá wa dá òtún pé Innaka la anta Yusuf. Qala ana Yusuf wa anta ibi àwọn tọ̀hún náà ti dọ̀bálẹ̀ ẹlẹ̀ lọ́rọ̀ kò pẹ̀dá pẹ̀ràn wá lọ ẹ̀bá àbúrò wa ni ẹ̀dàkùn iṣẹ́ tí Yusuf wá ṣe tí bàbá wọn ní a fi wá ní ààyè lẹ́kà Innaka la anta Yusuf. àwọn bàbá rẹ̀ wá ní ṣé wọ́n Yusuf kọ́lá Ana Yusuf wa anta Yusuf ní èmi Yusuf jọ ọ̀rọ̀ kábọ̀ wọ́n kọ̀yà kábọ̀ wọ́n gbáyà wá dé. èmi Yusuf jọ Èmi lélẹ́yìí. ògbó tẹ́ẹ̀mí Ògbó tẹ́ ẹ ní òní tàn lọ́lọ́tẹ̀ yìí. gbogbo tá ẹni ò ní yọ lọ́yọ̀ yìí Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. gbogbo nǹkan sẹ́wọ̀n pé tó yẹ kí Yusuf ó ṣe bá ní wípé báyìí ní ìsìn gbogbo yóò kù sí ẹ̀wọ̀n gbére tí ọ̀bá tẹ́ wọn lórí lójú ẹsẹ̀ Subhanallah. sẹ́wọ̀n pé adékò ń bi kátó débi ògo kí lọ́mọ ológo ọ̀wá sí nu ó wá débi kí lọ́mọ ológo ó sì Bẹ́ẹ̀ni. sẹ́wọ̀n pàgbára ti dọ́wọ́ Bẹ́ẹ̀ bá dépò ọlá bò láti lò ó. agbára dọ́wọ́ ẹ̀ Bò láti lò wọ́n ó. bá bẹ́ wọn lórí lọ́kọ̀ọ̀kan Bẹ́ẹ̀ni. àwọn òṣèlú tí ó bí ọ̀sẹ̀ni tí ó béèrè Láì sọ́dọ̀ láì. wọ́n bá dẹ̀ ní wọ́n lo ẹ̀wọ̀n gbére bẹ́ẹ̀ ni wọn ò ní ọ̀sẹ̀ni tí ó Ọ̀sẹ̀ tí ó béèrè bí. agbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló Yusuf wa ni èmi Yusuf rẹ̀ ọmọ ìyá mi tẹ mú wá arajà ń jò ní Ọ̀jalè. ọdọ́gbọ́n mú wọn lẹ̀ ní ọ̀jalè. Qad manna Allahu alayna. ọlọ́dún mọ̀sánú wa Ilé ni ọlọ́run lọ́sẹ̀. Ilé ni ọlọ́run lọ́sẹ̀. fábalẹ̀ Ilé ni ọlọ́run ọlọ́run lọ́sẹ̀. lọ́mọ kẹ́mi Wàláì. mọ́nà lọ́wọ́ àlejò ọlọ́run lọ́mọ sàánú wa tó là ní gbogbo lọ Allahu Akbar. ojú wa rí tó ọlọ́run lọ́mọ láàrin arámáyé ojú wa rí tó òkú yìí má pọ̀ ó yẹ ká ti parẹ́ ó yẹ ká ti dànù ó yẹ ká yí ọmọ gbọ̀n. Qad manna Allahu alayna. ìfẹ́ ọlọ́run lè yí àánú ọlọ́run lè yí. Ma yattaqi. ọwọ́ padà sọ́dọ̀ bàbá rẹ̀ báwọn. ọwọ́ àgbà kẹbíra òun kí ń pẹ́rẹ̀ mọ́ yàtọ̀ kí o.
gbọ́ ó ní gbogbo bàbá tó bá fi bẹ̀rù Ọlọ́run lo ayé tí ọba ṣàbòsí sọmọ ẹnìkan tí ọba bà ọmọ ẹnìkan kan nú jẹ́ tí ọba dààmú ọmọ ẹnìkan kan yóò yí ọmọ ọlọ́mọ kékeré lágbòdà tí ọba padà síbi kọ́ máa bẹ̀rù Ọlọ́run lérí gbogbo tí ń bá ń ṣe ọyẹ sì bírí ó sì sọ̀rọ̀ rò pé àwọn eléyìí ní ń da òun náà padà. Ó lè fara dà á. Yùdí wájú àdìrẹ́kọ́ sí ní. Ẹ kú bàbá. Irú bàbá ní Onísòpọ̀ ọmọ. Ó kè irú bàbá pé ọlọ́tí ẹ̀ náà ní gbé. Ògo ilé wọn ò ní parí. Allah oníwọmi. Ìwò ní péré ilé wọn létí lé mí. Irú ẹ̀ ní ṣẹlẹ̀ sáwọn tó abẹ́nà kọ̀ọ̀kan wáyé. Alhamdulillah. Irú ẹ̀ ní ṣẹlẹ̀ ló bú màsá yìí. Àṣẹlẹ̀ ìtànẹ́ ló bí òní. Ẹ̀gbọ́, màmá ẹ̀ máa gbà. Ẹ̀rí báwọn. Ayakumullah. Wọ́n débi ògbónu. Yusuf ni wọ́n wàá jọba yìí. Allahu akbar kabira. Ẹ̀gbọ́n báyìí. Gbogbo àwọn ẹni tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń wí gbogbo ẹni tí wọ́n ń wí. Tí wọ́n ti wí sólógo nù. Ní gbogbo àwọn tí wọ́n gba ti bàbá yìí máa. Tí wọ́n ti ṣe sólógo. Allahu akbar kabira. Bó bá wá padà yá, Ọlọ́run wá sí wọn lójú. Masha Allah. Wọ́n wá padà mọ̀ yìí pé ẹni yìí Ọlọ́run ló yàn fún wa. Ọlọ́run ni. Ògo Ọlọ́run tó gbé sílùú wa lè yí. Kẹ́nẹ́ kan ni igbá ni àwọn olè bí ti rí fọ́ọ̀mù ológo. Bí gbogbo ògo ti wá dé yìí. Gbọ́. Ànábì Yusuf ní kí bàbá ìmọ̀ ọjọ́. Àwọn ní kí wọ́n jọ. Ànábì Yusuf ìwọ náà tó jókòó lé yín Ànábì Yusuf ní ọjọ́. Ní kí wọ́n náà jọ. Ìwọ ògo ọdún yín náà Ànábì Yusuf ní ọjọ́. Bẹ́ẹ̀ni. Pé kí wọ́n wá wí fún àwọn ẹgbẹ́. Bẹ́ẹ̀ni. Àwọn ẹgbẹ́ wa sọ̀rọ̀. Lọ́kọ̀dé sàrákàláwù àléìnà wà ẹ̀kùnrà lọ́wọ́. Àwọn ẹ̀gbọ́n báwù. Àwọn ẹgbẹ́ wa kọ́ Wọ́n padà gbà. Wọ́n báwù. Wọ́n báwù. Yusuf àbí kí ló pé? Olóhùn náà ni. Olóhùn náà ni. Oúnjẹ mẹ́sàn-án. Ìbúra Ìbúra kò sí lẹ́nu. Ibi ìbúra pín sí lẹ́nu. Tàòkìrù ni wọ́n lò. Ó pè tàláì. Ayakumullah. Ó pè bìláì. Gbogbo kọ́ máa gé kí ìjẹ ìwọ Mùsùlùmí. Pé ajérè. Ajérè Mùsùlùmí kì í. Ọwọ́ bá kò kẹ́nu. Ògúnrè. Ọwọ́ bá kò kẹ́nu ajérè. Ọwọ́ gé kí ìjẹ ògúnrè. Nítorí àwọn akọ̀ Mùsùlùmí. Àwọn èèyàn ìbúra kankan ò sí mọ́. Lẹ́yìn wà láì. Wọ́n pẹ́ ẹ̀kọ́ yìí. Wọ́n ń búra. Lọ́kọ̀dé sàrákàláwù àléìnà wà ẹ̀kùnrà lọ́wọ́. Ọdẹ àzàrákàláwà àléna, Ọlọ́run ti sí ọmọ ti fẹ́ sí. Bẹ́ẹ̀ni, ó ti fi ọ́sọ̀ gá o. Ó ti fi ọ̀sọ̀ ga wa. Ó gbé ọ débi ọbẹ̀ gbé ọ dé. Ó ti dàtọ̀ ìmọ́lẹ̀ rẹ̀. Tó bá wò lè bí a ṣe o. Àwọn tó bá wù ọ́ ní òkú. A ti mọ̀ pé wọ́n ti fọ́. Lè bí a ṣe. Agbàfọ́gà wa. Sáà má jẹ́ yàyẹ́ ọ̀pọ̀. A ti gbàfọ́gà wa báyìí. Má jẹ́ yàyẹ́ ọ̀pọ̀. Bẹ́ẹ̀ni. Àánú ni fi ṣe Ànábì é. Yusuf wa dá wọn lọ. Kọ́lá lọ́ọ̀tẹ̀sírí ibà àléìgbòmọ̀lìyà ọmọ yẹ́dì fírù lọ́wọ́ lákọ́n wàrúwà àríyáwó.
ọlọ́run bá rẹ̀. Yusuf ní láti sírí bá alẹ́ kọ́mọ ìyàwó ní program ọ̀dà ẹjọ́ kan lága jù ọ̀dà ẹ̀yìn náà ẹjọ́ kan bí ẹjọ́ kan bí ẹjọ́ kan bí ilé ilé ẹ̀nàrà tó ní bá alẹ́ olórí ọ̀yà ẹ̀fún wa ẹ béèrè ní kíkà lóko bá fẹ́ jẹ. ẹ fún wa ní nǹkan tútù. Kọ́mọ mú nǹkan. ẹ kọ́ mọ̀ nǹkan náà. ẹ mú nǹkan. wọ́n fún wa ní nǹkan. Ẹ̀wọ̀n mo ológo tí ọ̀rọ̀ ló wà. ìtọ́ ní ìdí tí ó fún. ẹ̀kọ́ àwọn complete jáde. ẹ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀dẹ ní ọlá. ọ̀dà kò tí ì dá ọmọ yé jù báyìí. láti jọ yìí. ó yẹ ẹ̀wẹ̀wù. pé ojú ọba ní. Wàhùwà àyàwó gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá wọ agbádá kẹ̀m̀bẹ̀. kẹ̀m̀bẹ̀. Àfisọ́dá wọn lọ́la. ó ní ẹ lọ kó owó jáde. Ọ̀dà. látẹ̀sí rí. Ebe yìí ti ẹ̀kọ́ ìwáyà iná làwọn kọ́. iṣẹ́ ọ̀lọ́ ni. Bí ẹ ń pẹ́ yìí ń ta símántì ń jọ wọ́n yà gbogbo ẹ ti parẹ́. Bùkátà ti gbé lọ bùkátà. Èló lẹ́ máa lò. Èló ẹ̀ níbi. Ìwọ sẹ́kítírì máa ń béèrè lọ́wọ́. Bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ Ọdún wọn bá nídìí. Kété kálukú bá nẹ́ẹ̀dì. Ọlọ́run nígbà tó Eléyìí ní mo máa ti rí 5 million. Àbọ̀ máa ti rí 50,000. Ọlẹ́ni olóńgbò máa rí 50,000 ẹ̀ fún 5 million. Kàsìrí bá alẹ́ ìfowó ìyá ọba. Ẹni olóńgbò bá ti rí 100,000. Ẹ̀fọn 10 million. Kàsì fírù lọ. ọmọ ẹgbẹ́ ìgbàgbé òsì. Ẹgbàgbé òsì láyé. Wàhùwà àrẹ àwọ̀ ọ̀rọ̀. Bí yóò tún ti tẹ́ gbogbo àwọn bàkà rẹ̀ tẹ́ wọn. Àwọn tó fara balẹ̀. Àwọn tí wọ́n sun tánà bí ògbó ẹ̀ ní kò ní débẹ̀. Sẹ́nìkan ní kọ́ dáa fún tí tó lè fi ràn Gbogbo ayé. Ẹ dákun, ìṣébìyàn ọba jẹ́ ọ̀yàn. Inú kí wọ́n kó tó débi ògo, gbogbo àwọn tó ń sun tánà díẹ̀. Àṣẹ bọ́ bá débi ògo tá àṣọ yẹ kọjọ yóò sùn. Kọ́mọ̀ràn Ọmọ àràró. Ẹ jẹ́ ń lọ ọ̀dà ní Muhammad. Sallallahu alaihi wasallam. Ká tó lọ bẹ̀, Ànábì Yusuf wá ní ìgọ̀. Inna Allaha yaghfiru lakum. Ọlọ́run ti dárí jẹ́. Ó ti forí jẹ́. gbogbo àrẹ àmọ̀rọ̀ ṣe. Sẹ́yìn bàbá yẹ kó pé àná aghfiru lakum. Ànábì Yusuf ò wí bẹ́ẹ̀. Ọmọ pé bóun ti dà òun kọ́ lòun sọ̀rọ̀ òun dà. Bá a lè mi lọ. mo ní àná. Bá a lè mi. Bóun mọ̀ jẹ́ wájú Ọlọ́run. Mélòó lára mi? Kí ni níwájú Ọlọ́run? Mélòó lára pé mi mo forí jì yín? Káyọ̀ pé mọ̀ràn kẹ́ ẹ̀ parí lọ́ba wọlé ṣe ń sẹ́kù dòní. àdámọ̀ lọ́wọ́ yàtọ̀ sí. Ọwọ́ Wàhùwà àrẹ ọ̀rọ̀ ìwé. Ṣé ló mú ní bọ̀ rí báyìí? nígbà tó wá rí báyìí. Padà kálukú ní àwọn agbọ́kọ̀lọ́ lé lónìí. bẹ́ẹ̀ ni. Ẹsẹ̀ lẹ́rìn wáyé ọ̀yá. Ọlọ́run ti dárí jì yín. Bẹ́ẹ̀ ni ó ti forí jẹ́ yìí. Torí bí ọba ní dárí jì yín, orí ń ti ń bẹ lọ́kàn yín lẹ́kùú sí. Bẹ́ẹ̀ ni. Alhamdulillah. Nígbà ẹ̀ ti kú kó tó dòní, tójú wá jọrin jù yìí. Ọlá àjọ wà jẹ́nà ni. àjọ lọ láìpẹ́. Allahu Akbar. Bí Yusuf ti ṣe pẹ̀lú àwọn Allahu Akbar kabira. ṣùgbọ́n o, gbogbo kíkẹ́ tí mo kẹ́yìn yìí, Alhamdulillah. ọwọ́ wa ara amọ̀rọ̀ rẹ̀. Rahimin. Èyí tó jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ti ṣe fún mi o. Allahu Akbar. Allahu Akbar Allahu kabira. Akbar. Allahu Akbar. Lójú lè kẹ́yìn. Allahu Kódà bẹ́ẹ̀ bá tún ní tẹ́ fẹ́ béèrè ẹ tún béèrè àyè wà láti ṣe. Ẹ gbọ́. Àyè wà láti ṣe. Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. Ànábì ní níbi àlùkìyámà ìṣáájà máa lọ́hùn kó lọ́la kàlá. Ayakumullah. Ànábì ló wí bẹ́ẹ̀. Ẹ yóò bá Ànábì. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ànábì ní tó bá di bí àlùkìyámà. Bí gbogbo àwọn èèyàn bá kójọ wájú Ọlọ́run. Bíbà. Dáadáa mọ́ dáadé. Tọ́. Ọlọ́run wà ní kí màláíkà kan ó kéde.
Aina alul fadl. Alul fadl. tọ́ Gbọ́ bọ̀ wọn lù. Ayakumullah. Aina alul fadl. ẹ dáàbò náà ní àyìnà alul fadl. Aina alul fadl. Ọ̀yá yìí. Níbo ni àwọn tí wọ́n pàtàkì lọ́dọ̀ Ọlọ́run? Níbo ni wọ́n wà? Àwọn abọ́ládà. Àwọn tó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run. Níbo ni wọ́n wà? Àwọn abọ́ládà. Alul fadl. Wọ́n ní àwọn kan wà jáde. Yẹsẹ̀ra mọ́sẹ̀rẹ̀ ha. Wọ́n máa wá bọ̀ kama. Ìtẹ́lẹ̀kùn ilẹ̀ ìjẹ́nà. Wọ́n wà fẹ́ wà ìjẹ́nà. Àmàlẹ́kọ̀ọ́ wà pé ẹ̀dọ́. Fóhun iná wọn máa ṣe owó lónà. Ayakumullah. Wọ́n á challenge yìí kẹ́ tó wọlé. Ẹ̀dọ́. Bóyá ẹsẹ̀ à ń lọ. Nígbà bí ẹ̀ dáhùn. Wọ́n wà fọ́ gbáyà pé náànù. Alul fadl. Àwa ni èèyàn náà. Àmàlẹ́kọ̀ọ́ wa dá ìbéèrè padà sọ́dọ̀ wọn pé wọ́n máa fọ́dé lókun. bó lẹ ṣe mọ̀ pé yìí ni kí lẹ ṣe Ẹsẹ̀ máa pẹ́ yẹn. kí lẹ ṣe. Ayakumullah. Wọ́n wá ní àdéhùn Ọlọ́run la tẹ̀lé. Allahu Akbar. ìwọ ń bẹ. Isa sọ̀lámùnà sọ̀bárìnà. Allahu Akbar. Sọ̀rọ̀ sókè. Isa sọ̀lámùnà sọ̀bárìnà. Masha Allah. Báwọn èèyàn bá ṣe tánàdé wa láyé. Ayakumullah. Sóun lẹ fẹ́ gbé fún ẹ má gbé fún. Ayakumullah. Tí wọ́n dìtẹ̀ wa. Tí wọ́n hànà oore fún wa. Àwa máa wò wọn ni pé ọlọ́ni ọ̀kadàrà bẹ́ẹ̀. Ọlọ́run ni ọ̀kadàrà àgbà fọ́lọ́run. Àìrán ayá kìlà sí wọn o. Ẹ gbọ́ báyìí. Kò mọ́ lọ, àìrán yá kìlà sí wọn. Àìrán ayá kìlà sí wọn. Àìsí dẹ tọ́ọ̀gì sí wọn. Àìsí ìrántà sí wọn. Kódà àlóògùn kan tá a sà sí wọn pé fún ó kú o. Wọ́n ìsá òsíyà ilé náà. Ẹ gbọ́. Ayakumullah. Wà ìsá òsíyà ilé náà. Isa òsìyà ilé iná àbáwọnà. Báwọn èèyàn bá wá sa ìdá fún wa. Àbáwọnà. Àfáwọnà. Àmójúkú òfin wa. Àwa máa mójúkú òfin wa ni. A ṣe bí ẹ ń páàrí. Páàrí. A ṣe bí ẹ ń páàrí. A gbọ́. A ṣe bí ẹ ń pàgbọ́. Àti sọkúnmùlọ́. Báwa ti lo ayé nù. Wà ìsà jẹ ìlìnà àmìlìnà. Allah. Wa iza jamilina. Abilina. Wà ìsà jẹ ìlìnà Àmín. Hamilina. àmìlìnà. Bí àwọn èèyàn bá wá wùwà àgọ̀sẹ̀ mọ̀ pé èèyàn máa tóbi. Àwọn kan sì wọ́n fẹ́ máa Fi ọlọ́wọ́ lágbáyà lójú. no. Àwọn kan bẹ tí wọ́n fẹ́ máa tẹ ìtóbi èèyàn mọ́lẹ̀. Àwọn alárìífín. Ọ̀yá yàbá. Àwọn Àti alárìífín yẹn. sọkúnmùlọ́. Wọ́n fẹ́ dọ̀tí ọlá. Wọ́n fẹ́ dọ̀tí alálàrí yẹn. Ayakumullah. Ayakumullah. Wọ́n lè fẹ́ gbágbádá yín. Ẹ̀kọ́ ẹ̀dá sọ́run. Ẹnìkan lẹ́kọ́ wọn gbádá ní. Ẹ̀sùn ní bá lábòlù kí ní ṣe. Tí a bá wá fẹ́ sàrífín sí wa, àmìlìnà, àwa máa gbé mọ́ra. Alọ́lọ́pàá tá a pè ọyẹ hangi ẹ̀. Ọyẹ́ dákòókò kòkó. Ẹ̀dà dé ìbàbò. Ẹ̀yìn ń ba ń kókó sẹ̀. Àdẹ̀ ní síbẹ̀. Hamilina. Àmìlìnà, àwọn ọdẹ gbé sùúrù. Àdẹ̀ gbójú. Ó ti yé mọ́ ní ẹ̀. Àpòjú rẹ̀. Máa gbójú. Ẹ̀gbọ́. Ayakumullah. Wọ́n ní báyé bá ń bàbà jẹ́ ká. Bàbá jẹ́ ẹ̀ka. Ìsìláàmù. Ayakumullah. A gbọ́dọ̀ sọ́ra dáadáa. Bẹ́ẹ̀ ni, ọjọ́ tọwọ́ rẹ̀ bàjẹ́, mẹ́jọ ìmú ní jẹ́ tọwọ́ mi bàjẹ́. Bí Ìsìláàmù bá tọwọ́ èèyàn bàjẹ́ láyé, àpọ̀wọ̀ àlìjánà ò sí ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Àlìjánà ní lọ sí. Ayakumullah. Yóò rà àlìjánà ayé. Àwọn ọmọ rẹ̀ yóò rà àlìjánà ayé. Òun náà tó rà àlìjánà ọ̀hún. Masha Allah. Ká sọ́ra, ká mẹ́jọ tọwọ́ bàjẹ́ o. Mo bẹ lọ́wọ́ ọlọ́run méje Ìsìláàmù tọwọ́ mi. Àmín. Àmín. Àti tìlú yìí àti gbogbo ayé. Ìwọ náà sọ bẹ́ẹ̀ bí ọba wà. Pé Ìsìláàmù lú yóò ní tọwọ́ mi Ìsìláàmù bàjẹ́. yóò ní tọwọ́ mi bàjẹ́. Báyé bá ń bá bàjẹ́ ká. Bàbá jẹ́ ẹ̀ka. Ayé
báwọn bàbá jẹ́ ẹni aṣọ wa wù káwa náà ká má dára mọ̀ láyé bá bàbá jẹ́ ká báyé bá bàbá jẹ́ ẹni aṣọ wa wù káwa náà ká má dára ẹni aṣọ wa wù káwa náà ká má dára mọ̀ láyé bá bàbá jẹ́ ká báyé bá bàbá jẹ́ káṣọ wa wù káwa náà ká má dára. Ìlú òkú máa sọ ọlọ́mọdé ọba jẹ́. Ọ̀yọ́ State lápapọ̀ ọlọ́mọdé ọba jẹ́. Gbogbo Nàìjíríà lápapọ̀ ọlọ́mọdé ọba jẹ́. Àkókò bọ̀lá tó ń wò lọ́kàkàn yìí. Ọlọ́run afọláàánú rẹ̀ á fi bẹ̀ ọ́. Oríire ni o tó ṣe fún Nàìjíríà. Gbogbo àwọn tí ń dàlú láàmú, tí ń da Nàìjíríà láàmú, Ọlọ́run bá bọ̀ wọ́n sùúrù. Gbogbo oyè èèyàn rí, tí ó ṣe ló wa lóore, tí ó ṣe stéètì yìí lóore, tí ó ṣe Nàìjíríà yìí lóore, àwọn ni kó máa fún wa o. Ọlọ́run wá ṣàánú tiwa náà. Ẹ gbọ́. Ṣàánú wa lápapọ̀. Ṣàánú wa ládàáṣe. Ṣàánú àwọn ọmọ wa. Ṣàánú àwọn ọmọ akéwò wa. Ṣàánú àwọn àjọ wa. Ọlá bismillahir rahmanir rahim. Ilé iṣẹ́ ìmájì ọba jẹ́. Ọlọ́run májì ọba jẹ́. Àmín, àmín, àmín. Ọlọ́run májì ọba jẹ́. Àmín. Àwọn ọmọdé kò Ọlọ́run májì ọba jẹ́. Àmín, àmín, àmín. Ọlọ́run májì ọba jẹ́. Àmín. Ọlọ́run mọ́ pàmọ́tẹ́kùn Olúwa. Àmín, àmín, àmín. Ọlọ́run májì ọba jẹ́. Àmín. Wọ́n máa jẹ ẹyàn kú. Ọlọ́run májì ẹyàn kú. Àmín. Àmín, àmín. Ọlọ́run májì ẹyàn kú. Àmín. Gbogbo ẹni bí yín bí yín. Ọlọ́run máa pa yẹn rẹ̀ o. Allahumma ya nura samawati wal ardi. ويا صمد السماوات والأرض ويا سيدنا السماوات والأرض ويا ذا الجلال والإكرام ويا غوث المستغيثين ويا منطقة ركبة العابدين ويا منفس الكرب عن المكروبين والصريع المستسرين ومجيب السؤال العابدين يا أرحم الراحمين يا رب العالمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حياكم الله. Ọmọ yín kékeré kóhun náà ń bẹ lọ́hun kóhun dàgbà. Abdulhamid Junaid ọlọ́lá gbẹ̀ndù ọ̀nà ọ̀pẹ́pọ̀ ọmọ bàbá lágbẹ̀dù lọ́dọ̀ ọba subhana rabbika. Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ókè ẹni tó bá fẹ́ pè wá 8034240753 lẹ́ẹ̀kan sí